gbogbo ewé kò gbórí ilẹ̀ ó wù iná bọ́ọ̀lù ewé dẹbu òun fẹ̀ lẹ́bú bọ́ ọ̀paradà ó dòògùn ọ̀sá ọ̀npí ọ̀jẹ́ oògùn abẹnugọ̀ngọ̀ bàbá torí akọni àfidà halẹ̀ ní gàràgà. mò ń bọ̀ wọ́n ètí ìdè. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì. ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹkú àsìkò yìí ẹ̀ẹ́dẹ̀ òdùn bí ilé òní kan o orúkọ tèmi ni à ń pè ní Àgbésìn Ayọ̀ Àjàká mo ní ètò tí ẹ̀ ń wòye la pè ní nínú ayé yìí ọ̀pọ̀ nǹkan náà ní í ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tẹ́ ẹ gbé ń wò mí aburú kan kò ní iye ṣe tó lónìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tá a fẹ́ yànnà ní ẹ̀ ní ti ọmọdékùnrin kan ọmọdékùnrin ń bẹ lábẹ́ àwọn òbí ẹ̀ abẹ́ àwọn òbí ẹ̀ tó wà yìí níjọ́ kan lọ́wọ́ sùn wọ́n bá lálàá ẹ̀ẹ́dẹ́gbò ló ti láa ó pé òun bá ara òun nílé bàbà ìyún àwọn gẹrígẹrí ó ní wọ́n ń gẹrun fún òun lọ́wọ́ iná bá lọ lójú àláhùn nígbà tí ó fi padà wá jí ṣàmà bébè máa ń gẹrun lọ́wọ́ tí wọ́n ètí ìgé tán tí iná bá fi lọ́wọ́ yàn ní orí ààbọ̀ orí náà ni wọ́n ó ti fá yóò ku ààbọ̀ ọ̀lẹ̀ nígbà tí ó jí lójú ayé lóòótọ́ ó rí pé abala ẹ̀gbẹ́ kan wọ́n ti fa lọ abala kejì ẹ̀wọ̀n bẹ́ẹ̀ èèmọ̀ kí n lè léyìí ọ̀rọ̀ hànìyàn èèyàn là á fi hàn ó wá fi hàn àwọn òbí ẹ̀ pé tó àlá tó ń láre o mọ́jú nígbà tó ń sì jí bóun ti bá rún òun lélẹ́yìí o kó dúkìní ká pẹ̀lú eléyìí àwọn náà bá ní ẹnu ayé náà lẹ́bọ̀ o ààbọ̀ tó ṣẹ́kù àwọn náà bá fà wọ́n fà dán orí bá ń jà ròdòdò ní orí arákùnrin orí ẹ̀ ń dágbẹ́rin ọ̀pẹ́ sí báyìí lẹ̀fọ́rí bá dé ẹ̀fọ́rí yìí dé wọ́n lo oògùn sí ọkọ̀ kọ̀ lọ wọ́n ná gbàrà wọ́n ná gbòòrò kọ̀ lọ. wọ́n ní bá ń fọ arákùnrin yóò dì mọ́ orí ọ̀hún yóò máa ké bí ọmọ eke oògùn ó bò ó. iná lọ́wọ́ abẹ́ ajáde pé bọ́rọ̀ bá rí báyìí ọ̀rọ̀ hànìyàn èèyàn là á fi hàn àwọn kan bẹ tí a mojú ewé òun egbò tó jẹ́ pé ntí ewé ń sọ tẹ́bù ń wí ó yé wọn dáadáa abatẹ̀kùn létí ó dìbò ó dìlú Ògbómọ̀ṣọ́ ní làkà òkété baálẹ̀ jẹ́rù lé tani lé bàbá wa olóyè Sulaimanu Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ládé yìí. irú nǹkan báwọn ni ó ti wáyé rí tí wọ́n gbóró ẹ̀ wá sọ́dọ̀ mi rí àkọ́kọ́ ìgbésẹ̀ tá a gbé ń bẹ̀ nítorí fẹ̀kàntẹ́lẹ̀ mọ́ sọ bàbá tèmi Ẹgbẹ́jí Aláwòye ni Ẹgbẹ́jí Arẹmọ ni àwa kì í bá tọmọ ní kejì jẹ́ bá mi ò fi lé mi lọ́wọ́ bẹ́ẹ̀ àmọ́ tó jẹ́ àmọ̀ pé sẹ́ẹ̀ bí owó àwọn èèyàn nínú nǹkan báwọn ni pé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run tọ́lọ́ ń jogún bàbá mi àwọn funfun òde ọmọ àwọn jẹ̀mọ́ àwọn yẹn la wádìí lọ́dọ̀ wọn irú nǹkan báyìí ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ojú èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wù mí yóò dàbí ẹni pé kì í ṣe lásán bàtà wá wádìí sí la wá rí i pé ọwọ́ àwọn ẹni bí ni
àwọn lóòótọ́ lódodo ọ̀nà tí kìnìún lè gbà wá toríṣi méjì mẹ́ta ọ̀nà àkọ́kọ́ ó lè jọ̀wọ́ àwọn àgbàlagbà ni ẹlẹ́ẹ̀kejì àwọn alágbára òkùnkùn míì náà wà tí wọ́n lè rán sìgìdì lọ fa orí èèyàn lóru bẹ́ẹ̀ ni ìlànà ìbílẹ̀ láti jẹ́ pé kọ́mọ́ lè bá a ṣe eré kọ́mọ́ lè bá a débi ògo rẹ̀ wà wọ́n sì lè rán láti fi kó ọpọlọ rẹ̀ tẹ́mi gbogbo tí yóò ṣe láyé ọpọlọ náà là fi ṣe torí bó ṣe bẹ̀rẹ̀ orí fífọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ hùn wọ́n lè lórí fọ́ ni rí fọ́ ni kó di padà di alágànná kó di ẹni tí ó ní àrùn ọpọlọ oríṣiríṣi ẹ̀ là bá pàdé rí ṣùgbọ́n irú ẹ̀ táwa rírí orí ń fọ́ ẹni náà nígbà tí èdè jọ́kejì kẹta ó ti di pé orí fọ́ ìkọjá àfaradà tí ọmọ kìnìún kan ń pariwo lórí òun kìnìún kan ń dún lórí òun kìnìún kan ń sọ̀rọ̀ sóun létí àṣẹ̀ṣẹ̀ wàá tọ́jú rẹ̀ ní nǹkan akọ ògbóná àṣẹ̀ṣẹ̀ wàá mú ọwọ́ kù mẹ́ ìtọ́jú mọ́sàárà àtàwọn àgbàlagbà àṣìṣe àwọn jẹ́mọ̀ sọ ń tààsì kódà orí afẹ́fẹ́ la wà ní wọ́n sọ pé ẹni báyìí ní bẹ́ẹ̀ndì ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ìyá arákùnrin ló jẹ̀bi ẹni o ìyá rẹ̀ ló jẹ̀bi ẹ̀san ni kò mọ̀ pé ẹni tí àwọn ṣe àbòsí fún ọmọ àwọn àgbàlagbà ní ara wọn ni lọ́dọ̀ àwọn ìyá mi jíjẹ̀bi 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 ẹ máa ṣe o. àṣẹ o. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì Sùláìmánu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. ọ̀pándádé ọjọba létéńté orí omi aláàjì Sùláìmánu Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́dé oníṣègùn ìbílẹ̀ tẹ́lẹ̀dùà nù lẹ́nu ìmọ̀ nípa ewé àtegbò Ẹgbẹ́jí aláwòye oníṣègùn tó dágájíá bíná bá fojú komi adákẹ́ ariwo gbogbo ayé àti ìjà àṣẹ bá fojú kẹni Elédùà fìtúsílẹ̀ rán àsìmẹ̀dọ̀ aláàjì Sùláìmánu Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ oníṣègùn tí ń jáwé sọ lórúkọ Ẹgbẹ́jí aláwòye ọlọ́jà ìrán dẹ̀dẹ̀ tí ń ra ní kalẹ̀ lọ́wọ́ àwọn àgbà ẹ̀rú kọ́ ló ní ká fi bí wọ́rọ́kọ́ kilẹ̀ kì í Alhaji Sùláìmánu Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ àfòye rọ̀gbọ̀kú ìmọ̀jọyè àfẹwé àtẹ̀gbò pitú agbára àríjìnà ẹ̀dá la fi sọ pàgbára àbílẹ̀ òsì láyé ẹni ó bá débi àwọn jàmáà tí ń jẹ́ funfun tí ń pitú agbára yóò mọ̀ pé ìṣẹ̀ǹbáyé kù níbi kan ju bí kan lọ Alhaji Sùláìmánu Lawal Ẹgbẹ́jí wà ní Ẹgbẹ́jí aláwòye villa làkà òkété baálẹ̀ ìdẹ́rù Ògbómọ̀ṣọ́ tàbí nọ́mbà 57 Abraham Adesanya onípaànù bus stop ìlú Èkó 08033580664 tàbí 08020405954 Alhaji Sùláìmánu Ẹgbẹ́jí olùsádé ní pẹ̀rẹ̀ abáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ ọ̀kan lòṣùpá Ẹgbẹ́jí nìràwọ̀. iṣẹ́ wo ni ẹ lè fi ewé jẹ́ wípé àwọn èèyàn lè jàǹfààní lára ẹ̀. àkọ́kọ́ náà ewé yìí ó kọ rẹ̀ fún gbogbo àwọn tí ń wò lójú mú àwọn rẹ̀ ewé obì ni KOLANUT leaf ẹ̀ ní ewé rẹ̀ ní ìwúlò rẹ̀ pọ̀ gan yàtọ̀ sí bàbá wa ń jẹ́ wọ́n fi ń kojú àwọn ẹ̀mí àìrí láti bá sọ̀rọ̀ àwọn tí ò ṣe rí inú afẹ́fẹ́ ni wọ́n ń gbé bí eégún bí òòṣà bí orò kódà bàbá wa máa fi wé ìbéèrè tó máa lọ bìkan èso rẹ̀ wọ́n dà káwọn lọ káwọn má lọ Ọlọ́run sì ń tọ́ wọn sọ́nà àmọ́ ìwé rẹ̀ ìwúlò rẹ̀ pàtàkì jù fún ẹni tí ó bá ní ìtọ̀ àrùn ìtọ̀ ṣúgà ẹ̀rẹ̀ẹ́lẹ̀ rẹ̀ tí èèyàn bá ń ṣe tí bá mú pẹ̀lú ògùn Ọlọ́run sì gbọ́wọ́ ó sì jẹ́wọ́ ara rẹ̀ ó tí ó sì bẹ̀rẹ̀ sí lálàáfíà àmọ́ ṣe wá rí egbògi ara rẹ̀ ó wúlò fún ẹni tí ó bá lè súnmọ́ obìnrin dáadáa tàbí bá ń súnmọ́ ìyálé kò lè súnmọ́ ìyàwó àbí bá ń súnmọ́ ìyàwó kò lè súnmọ́ ìyálé tó tiẹ̀ dìjànú lé pé àbí ẹnìkan fi nǹkan sára ìdákọ́lẹ̀ tàbí kí obìnrin míì kó ti fẹ́ wọ menopause kí wọ́n fẹ́ wo àsìkò dàgbà a máa pa ọkùnrin lára a máa pa ọkọ lára tóbi ní ọba ṣe àlejò mọ́ téèyàn bá ń súnmọ́ wọ́n bá sì fẹ́ yàwó kéke ó lè máa dọ́dọ̀ ìyálé kọ́mọ rí se mọ́ tàbí kọ́dọ̀ ìyàwó a máa fa omi kan máa jáde lára àwọn obìnrin ìgbà yìí làwọn sì nídìí ọkùnrin sí dáadáa a máa fà á táwọn èèyàn máa sọ nǹkan pé ń dàkọ́lẹ̀ o èpo ọgì rẹ̀ á kàn gé kékèké á gé sínú omi lásán tó bá ti di ọkejì yọ mọ iyọ̀ báyìí mọ iyọ̀ tí ọkùnrin bá mu déédéé short cup oríṣi náà bu déédéé rẹ̀ kò nídìí àfi kankan kún lẹ́yìn omi o tó bá mu méjì láàárọ̀ méjì lálẹ́ ọkùnrin dé bàbá wa ṣe lò ó pé bàbá wa níyàwó sọ́pọ̀ ń bọ̀ ní ayé àtijọ́ wọ́n sì ń sọkọ gbogbo wọn dalẹ́ bí ewé rẹ̀ ìwúlò rẹ̀ pọ̀ gan bí ọ̀nà èèyàn bá dí
ọ̀nà kì í dí kí ẹni ó lóbì kọ́mọ̀ ìrántí bí òbí ẹ wà lọ́dún wàhálà àánú ọ̀wá yẹn kàkójú tó kolẹ̀ àbáwá máa já mẹ́rìndínlógún rẹ̀ wọ́n sì lépo níyọ̀ wọ́n fẹ́ ata wẹ́rẹ́ pupa wọ́n fi mẹ́rìndínlógún sí i wọ́n wàá fi sí ẹja àrùn. tẹ́ bá ti sọ lórí ilé ìdí rẹ̀ gbọ́dọ̀ kalẹ̀ èyí wàá kó jẹ èyí wọ́sọ tuntun èyí wàá kó jẹ wàá ṣàdúrà sí wọ́n lómi náà fẹ́ gbé nǹkan àdìsí lọ́dún ni yálà ogun ìdílé kan ní ìdàlámù tàbí ọwọ́ ayé kan ní tí òjò ọ̀rọ̀ náà lọ ọdún òní doko ló bí ọmọ náà ti gbìgbì wà láàánú rẹ̀ wà kan. ẹ kú òun bàbá nígbà ìfaralé. nígbà mi ní 080 335 80 664 335 80 664. ẹ kú òun ayé ò ní kọ́ o. nọ́mbà mi ẹyọ kan tó kù tí àwọn èèyàn tó lè pè mí sí 080 20 40 59 54. ẹ dábàá ìfaralé. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo l'Ògbómọ̀ṣọ́. ẹ ṣeun. Olúwa ló ṣeun Ọlọ́run ṣeun. Ẹgbẹ̀jì dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì Elédùà àṣetìẹ́. ọ̀pándádé ó jọba létéńté orí omi Alhaji Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ dé oníṣègùn ìbílẹ̀ tẹ́lẹ̀dùánù lẹ́nu ìmọ̀ nípa ewé àtegbò Ẹgbẹ̀jì aláwòye oníṣègùn tó dágájíá bíná bá fojú komi adákẹ́ ariwo gbogbo ayé àti ìjàsẹ́ bá fojú kẹni Elédùà fìtúsílẹ̀ rán á sì mẹ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ oníṣègùn tí ń jáwé sọ lórúkọ Ẹgbẹ̀jì aláwòye ọlọ́jà ìrán dẹ̀dẹ̀ tí ń ra ní kalẹ̀ lọ́wọ́ àwọn àgbà ẹ̀rú kọ́ ló ní ká fi bí wọ́rọ́kọ́ kilẹ̀ kì í Alhaji Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ àfòye rọ̀gbọ̀kú ìmọ̀jọyè àfẹwé àtẹ̀gbò pitú agbára àríjìnà ẹ̀dá la fi sọ pàgbára àbílẹ̀ òsì láyé ẹni ó bá débi àwọn jàmáà tí ń jẹ́ funfun tí ń pitú agbára yóò mọ̀ pé ìtẹ̀m̀báyé kù níbi kan ju bìkan lọ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì wà ní Ẹgbẹ̀jì aláwòye villa làkà òkété balẹ̀ dẹ́rù Ògbómọ̀ṣọ́ tàbí nọ́mbà 57 Abraham Adesanya onípaànù bus stop ìlú Èkó 08033580664 tàbí 08020405954 Alhaji Suleiman Ẹgbẹ̀jì olùsádé ní pẹ̀rẹ̀ abáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ọ̀kan lòṣùpá Ẹgbẹ̀jì nìràwọ̀. tó ọ̀rọ̀ lẹ́gbọ̀n o àwọn kan bẹ tí wọ́n máa dẹ́jà tí wọ́n gba èèyàn gbọ́ tẹ́ ẹ bá ń pè nà láì ńjọ ọjọ́ kan nàtúrù òde téèyàn ò sì ní mọ̀ mo ní bẹ̀rùn tó bá ní ti ń ṣe ọ́ ti ń yọ ọ́ lẹ́nu ti ń dọ̀ ọ́ láàmú tọ̀ ọ̀nà gbàrà tọ̀ ọ̀nà gbòòrò tọ̀ ọ̀nà ẹsẹ̀ kùkú tọ́wọ́ kọ̀ tó lóun ò ní lọ yóò lọ o torí wípé ibẹ̀ yìí ṣe lé ẹ̀ ọ̀yálégbé ni ewé àti egbòlẹ̀ Yorùbá náà ni ó lè lọ kàn síta ni bàbá wa Suleiman Ẹgbẹ̀jì tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni a ní ẹ̀ka sí nọ́mbà 58 onípaànù Abraham Adesanya shopping complex ńbẹ̀ gẹ́gàn náà ni bàbá mú ilé tiwọn sí ńbẹ̀ kò ní rẹ̀ yín o àìsàn ní ṣe yín o bàbá wa kù díẹ̀ tẹ́rí wípé ara òun ò ṣe péké dáadáa ìgbàlá ti yín ẹ̀mí ìdọ́là àgbọ̀ ọ̀dákẹ́ ajá ò sí àdàgbà àjẹgbọ̀nsẹ̀ ajá wọn ní kọ̀wọ́pọ̀ bájábá gbogbo ọkọ̀ tí ọ̀dákẹ́ tó kùnkùnkùn tọkọ̀ tí ọ̀dàbọ̀ á fún lóko àgbéǹdìbò lójì báyìí wọ́n fi kọ́ pẹ̀lú ògbó náà jọ́mi wọ́n tún re àtẹ̀mí ẹ̀ńtẹ́ ń wò mí lé òkè lámọ̀dọ̀ wọ́n rà fún anáhùn mọ̀kánná alẹ́.